Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibi tẹ́ bá wà according to your time. Orúkọ ti tèmi kò yípadà Kọ́mi Lamid Àkànbí Yágbúyájù ọkùnrin púpọ̀. Mo fẹ́ fi àǹfààní yìí mo fẹ́ fi sọ fún wa wípé ìkànnì Yorùbá World Media tuntun èyí tí a ṣẹ̀ṣẹ̀ ṣí nítorí pé a ní ìpèníjà kékeré ní orí YouTube channel wa tí à ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí màmá wa Queen Ara tí wọ́n jẹ́ tí wọ́n jẹ́ ọ̀kan gbòógì nínú ìrìn àjò Yorùbá Nation tí wọ́n ṣe interview àwọn àti bàbá Ògúnníbidó tí wọ́n ṣe interview fún bàbá wa Bánjí Akíntóyè àti deputy chairman Yorùbá World Media kò pé how many hours kò tẹ̀ pé 3 hours tí wọ́n fi gbé YouTube yẹn wálẹ̀. Màá wá fẹ́ kí gbogbo ìran Yorùbá gbogbo ọmọ Yorùbá kí ẹ wo nǹkan tí wọ́n ń pè ní online conspiracy. Àwọn nǹkan tó jẹ́ wípé tí a bá ń sọ òótọ́ ọ̀rọ̀, tí a bá ń sọ pé a fẹ́ gbara wa sílẹ̀, tí a bá ń sọ̀rọ̀ nípa ìjàngbara, oríṣiríṣi àwọn challenges la máa rí nínú ìrìn àjò yẹn. Àwa ní àní ṣe kíni, ní àní ṣe kíni, là ní give up. Tá bá give up, tí ẹ̀mí ìrẹ̀wẹ̀sì tó bá wọnú ayé wa, òun ni wọ́n máa ṣe kíni, ni ó jẹ́ wípé wọ́n ti conquer wa nìyẹn. Fún ìdí èyí, mo ní fẹ́ kí gbogbo àwa ìran Yorùbá kí a ṣe kíni, kí a banújẹ́ lórí pé wọ́n gbé Yorùbá World Media YouTube channel wálẹ̀. Mo fẹ́ fi àǹfààní yìí fi sọ fún yín pé ìkànnì yìí òun ni a pè ní Yorùbá World Media Backup channel wa tí a ti create pé should in case of necessity tí nǹkan bá ṣẹlẹ̀ if so if yẹn òun ló wá ṣẹlẹ̀ yìí. So therefore mo fẹ́ rọ gbogbo ọmọ Yorùbá káàkiri ní gbogbo àgbáyé kí ẹ ṣe kíni, kí ẹ bá wa subscribe sí YouTube channel yìí. Ẹ jẹ́ ká jọ wọ́n lójú pé a ní give up, a ní gbà. A máa continue láti máa sọ̀rọ̀ nítorí pé wọ́n mọ̀ pé ìkànnì Yorùbá World Media, ìkànnì ibi tí bàbá wa Bánjí Akíntóyè tí a bá fẹ́ jáde fún rally. Ìkànnì yìí wọ́n ti mọ̀ wípé ìkànnì yìí òun ni bàbá wa Professor Bánjí Akíntóyè ni wọ́n máa lò láti fi announce pé ilé tó lọ ilé yá ẹ̀yin ọmọ Yorùbá ó yá ẹ ṣe kíni, ẹ jẹ́ ká jáde fún ìwọ́de tó ṣe pàtàkì fún ìran Yorùbá 20 years to come, 50 years to come. A fẹ́ kí wọ́n gba orísun wa, òun la ṣe ń polongo, la ṣe ń jìjàǹgbara tí ó dẹ̀ jẹ́ ẹ̀tọ́ gbogbo àgbáyé ni, ẹ̀tọ́ wa ni self determination, ẹ̀tọ́ wa ni láti liberate ìran wa, láti protect ilẹ̀ wa, láti protect oúnjẹ wa, láti protect èdè wa, kí wọ́n má bàa gba èdè wa lẹ́nu wa, kí wọ́n má bàa gba orísun wa, orísun ilẹ̀ Yorùbá, orísun ògo adúláwọ̀ gbogbo àgbáyé, òun ni ìran Yorùbá jẹ́. So therefore gbogbo plan láti pa wá lẹ́nu mọ́ àwa là ní gbà. Wọ́n dẹ̀ sọ pé tí a bá débi ṣúṣú nǹkan kan ó máa là fúnra rẹ̀ ni, á là fúnra rẹ̀. Nígbà tó bá là fúnra rẹ̀, ìgbà yẹn ni gbogbo àgbáyé máa mọ̀ pé ìran kan wà tí wọ́n ń pè ní ìran Yorùbá, ìran ògo adúláwọ̀. So therefore mo fẹ́ kí gbogbo wa kí a wo fídíò tí wọ́n ti torí ẹ̀ gbé Yorùbá World Media wálẹ̀, tán yọ pátápátá tí ẹ tẹ́ lè rí ní anywhere ní orí ayélujára. So ìdí nìyí tí a fi ṣe kíni, ta fi ní backup account yìí láti ṣe kíni, láti jẹ́ kẹ́ mọ̀ pé àwa a gbé Yorùbá Nation sí ọwọ́ lótìítọ́ lódodo. A dẹ̀ máa ṣe program ní àṣálẹ́ yìí lénìí Saturday 31st end of the month of May ní agbára Elédùmarè. Màá dẹ̀ fẹ́ kí gbogbo ẹ̀yin mídíà kẹ́yìn náà kẹ́ wá ṣe kíni, nítorí pé gbogbo yín náà lẹ ti ní ìpèníjà oríṣiríṣi ní orí platform yín tí wọ́n ti gbé YouTube channel yín lọ, tó jẹ́ wípé ẹ tún create new one pẹ̀lú ìfẹ́ tí gbogbo ìran Yorùbá tí wọ́n ní sí ìrìn àjò yìí. Wọ́n á tún ṣe kíni, wọ́n á tún tẹ̀lé yín, wọ́n á tún subscribe. Wọn ò lè pa wá lẹ́nu mọ́. They cannot delay us and they cannot stop us. So therefore màá fẹ́ kí gbogbo ẹ̀yin tẹ́ wà ní platform níbi tí a bá share fídíò yìí sí,
ẹ jẹ́ kí gbogbo wa ká ṣe kí ni ká tún subscribe ká tẹ̀lé Yorùbá World Media Backup channel yìí pending ìgbà tí a máa fi resolve problem ìyẹn tí wọ́n bá máa gbé sílẹ̀ fún wa. Wọ́n gbé sílẹ̀, wọn ò gbé sílẹ̀, ìyẹn ò ní pa wá lẹ́nu mọ́. A máa continue láti máa sọ̀rọ̀, láti máa jẹ́ agbẹnusọ fún ìran Yorùbá, láti liberate wa, láti kúrò ní oko ẹrú tí wọ́n fẹ́ tì wá sí. Ẹ wá wo fídíò tí bàbá wa Bánjí Akíntóyè tí wọ́n ti address gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáyé. Àwọn nìkan wá kọ́, àwọn àti deputy chairman diaspora ni wọ́n jọ wà lórí ìkànnì ní wákàtí tí wọ́n gbé YouTube. Wọ́n ti rò pé bóyá wọ́n fẹ́ announce. Ṣé má gbàgbé pé May ò tí ì parí o, ó kọjọ́ kan tí May máa fi parí. Wọ́n ti rò pé bóyá ó yẹ kó ti yé yín ẹ̀yin ọmọ Yorùbá. Wọ́n ti report China yẹn pé China yìí ni wọ́n fẹ́ lò láti fi ṣe kíni, láti fi announce pé ẹ̀yin ọmọ Yorùbá ẹ jáde fún ìwọ́de tí ó ní peace nínú, ìwọ́de tí ó máa liberate gbogbo ìran Yorùbá, ìwọ́de tí ó máa sọ orílẹ̀-èdè, tó máa jẹ́ kí respect wà fún àwọn aláwọ̀ dúdú. Òun ni ìkànnì yìí wà fún. Wọ́n dẹ̀ mọ̀ pé orí ìkànnì yìí ni wọ́n máa ti announce ẹ̀. So therefore ẹ má relent rárá, ẹ subscribe, ẹ jẹ́ kí ó jọ wọ́n lójú pé wow. So Yorùbá World Media lè ní 20,000 followers within 24 hours. Ó ṣeé ṣe o, ẹ̀yin ọmọ Yorùbá, ẹ jọ wọ́n lójú. Ẹ subscribe, kẹ́ tẹ notification bell button ní pé a ní give up. Tí wọ́n bá tún gbé wálé a tún ṣe mí, ẹ tún máa subscribe náà ni, nítorí pé kò ń ṣe títorí owó la ṣe ń ṣe. A fẹ́ kí gbogbo ògo adúláwọ̀ kó bọ́ kúrò nínú oko ẹrú ni. So therefore ẹ̀yin èèyàn wa, ẹ subscribe. Ẹ má gbàgbé láti wo fídíò tí wọ́n ti torí ẹ̀ gbé channel wa wálẹ̀, but channel yìí ò ní backup channel wa. Ẹ subscribe, ẹ jẹ́ kó débi tó yẹ kó dé. Ẹ share fídíò yìí, ẹ share, ẹ jẹ́ kó rìn. Ẹ ṣé gan tí ẹ darapọ̀. Màá fi yín lẹ̀ pẹ̀lú fídíò tí bàbá wa Professor Bánjí Akíntóyè tí wọ́n ti address gbogbo ìran Yorùbá pé no going back o. Nígbà tí rally bá máa dé, bí olè ló máa dé lóru. Ṣé ó ju pé ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn, ṣé torí ẹ̀ ni wọ́n ṣe gbé YouTube wa wálẹ̀? Àwa wà nígbà ni, a nígbà bọ̀rọ̀. Tó bá sọ pé wọ́n fẹ́ mú ní líle, àwa náà à nígbà ni, nítorí pé wọn ò lè pa wá lẹ́nu mọ́. A máa fi ẹnu wa yìí, a máa fi sọ̀rọ̀, a máa fi liberate ìran Yorùbá. So orúkọ ti tèmi kò yí padà. Comrade Lamid Akanbi, Yagoyajo, the new chairman of Yorùbá World Media. Ẹ ṣé gan tí ẹ ṣe pẹ̀lú ìfẹ́ tí ẹ fi ń wọ̀n ní gbogbo ìgbà lórí ìkànnì wa yìí. Ẹ ṣé, God bless you. Ìran Yorùbá, ìran tí kò ṣe fi ọwọ́ rọ́ sẹ́yìn ni. Ẹ jẹ́ ká ṣe kí ni, ká subscribe. Pending ìgbà táwa náà tí ìran Yorùbá gangan fúnra rẹ̀ máa fi ní app tí a ti máa ṣe gbogbo ètò ìjàngbara wa yìí, tó jẹ́ wípé kò sí aláwọ̀ funfun kankan tó lè gbé wa wálẹ̀, kò sí aláwọ̀ funfun kankan tó lè shut wa down. Ẹ wo for example, ẹ wo nǹkan tó ṣẹlẹ̀. This is what they call online conspiracy. Ẹ̀yin èèyàn wa, ẹ subscribe, kẹ́ wo fídíò yìí. Ẹ ṣé. See you on the next one. Ẹ pàdé wa ní àṣálẹ́ yìí, a máa go live ní orí ìkànnì ní agbára Elédùmarè. Tí a bá dẹ̀ go live lórí ìkànnì, a go live ní ọ̀la ní agbára Elédùmarè, nítorí pé a ṣì ń try láti resolve problem yẹn. Ẹ jẹ́ kí n fi yín lẹ̀ pẹ̀lú fídíò yìí, ẹ wò òun náà rẹ̀. Ẹ ṣé. See you on the next one. Ó dàbọ̀.